sùúrù lélẹ́yìn o níwọ̀n bá ọdún tó kù tí Ṣèyí Mákindé fẹ́ lò yìí nǹkan tó bá fi lè bàjẹ́ 20 years ó lè máa látúnṣe èyí tí Awólọ́wọ̀ bàjẹ́ kò látúnṣe dì sí èyí tí Akálà bàjẹ́ kò látúnṣe dì sí o bàbá wa láàfin ìyẹn ará Ọ̀yọ́ ẹ wá ṣe sùúrù lásìkò yìí ni o torí pé àwọn ìjọba àwọn alágbára yìí wọn ṣe kojú o kódà Kùránì gan sọ wípé kọ́látí innal muluka idha dakhalu qaryatan afsaduha táwọn alágbára yìí àwọn onípò yìí tó bá wọ inú ìlú kan afsaduha wọ́n bà nǹkan jẹ́ wa ja'alu izzata ahliha azillatan ẹni tó bá jẹ́ ẹni yìí nínú ìlú yẹn tó jẹ́ alágbára azillatan wọ́n sọ di ẹni yẹpẹrẹ wọ́n sọ di ẹni àbùkù kí Ṣèyí Mákindé kó tó lọ kó má bàa sọ Aláàfin Ọ̀yọ́ di ẹni yẹpẹrẹ kó má bàa sọ Aláàfin Ọ̀yọ́ di alábùkù ẹ gbà fún ẹ make peace pẹ̀lú Ṣèyí Mákindé ẹ ṣe sùúrù ẹ gbà fọ́lọ́run pé bọ́lọ́run ṣe kọ́ nìyẹn rotation chairmanship rotation ẹ accept ẹ gbogbo tó bá sọ pé òun fẹ́ ẹ accept ẹ kó fi lọ kó má bàa bà nǹkan jẹ́ ju bó ṣe wà lọ́wọ́ kó má bàa dà nǹkan rú ju bó ṣe wà lọ́wọ́ torí pé nǹkan tó bá fi lè bàjẹ́ níwọ̀n bá 1 years àbí 2 years tó kù tó fẹ́ lò yẹn 50 years nǹkan ilé máa látúnṣe o ìyẹn ará Ọ̀yọ́ ẹ ṣe sùúrù bàbá Aláàfin Ọ̀yọ́ ẹ ṣe sùúrù ìwọ tó kù ẹ bá kéré torí ẹ lọ ìwọ ọkùnrin tó wà ní 30 years going to 40 years going to 50 tó kù ẹ wá kéré tó kù ẹ dàbí ọkọ size ọmọdún 5 bí ọkọ size ọmọdún 6 tẹ́bí káwọn obìnrin wá ń rí wọ́n sá ọmọ ìyá mi àgbówó tó confam tó máa jẹ́ kókó rẹ̀ tóbi o wàláhì azim tó jẹ́ kí kókó rẹ̀ jọ tá ní size tó bá fẹ́ tó bá dẹ̀ ti tóbi kí ó dé size tó bá fẹ́ permanent ni no any side effect mo jogún bá àgbólé mo ṣe ní lọ́wọ́ o bóyá láti kékeré ló kó ẹ̀ ti kéré o bóyá ìdákùlẹ̀ ló ṣe tó kó ẹ̀ fi ń súnkì tó fi ń kéré bóyá bí wọ́n ṣe bímú ẹnìyẹn kan sí agábà ni kó lè confam kí mo jogún bá àgbólé kò kí ṣeré òwe yìí ìwé tó wò yìí mo jogún bá lé ni ìwé ó dín tẹ́ sí ni ìwé àwọn bàbá yà àtijọ́ ni allegation ni ṣàṣà ní ìran àgbo tó wọ́n débẹ̀ tó ní bá àbúṣe wò yìí àwọn ọmọ tó bí 1990 àbáwò ìláyé from A to Z àgbórókùnmẹ̀ mo jogún bá àgbólé ni kódà ìwọ tó bá ní BP or diabetes àgbówó àbí tí ó kí ọ BP yẹn permanently tí ó kí ọ diabetes yẹn permanently wàláhì azim sórí BP tó bá ti ń pẹ́jù lára ó máa ń result sí stroke diabetes tó bá ti ń pẹ́jù ó máa ń fa ìbọ̀dá àjínà tẹ́sí àmà jìrà títí wọ́n fi ní ọmọ gẹ́sẹ̀ yẹn ó dẹ̀ ní bí àwọn bàbá wa yà àtijọ́ ó ní bó ṣe ń kí ọ BP ó ní bó ṣe ń kí ọ̀dà bẹ́tí kó lè pé àwọn òyìnbó dé gbogbo ẹ̀ ló kún bí tí mo jogún bá a lè ti ṣe fáwọn èèyàn tí ò níye tó dẹ̀lù tọ́dún pẹ́pẹ́ náà tètè kàn sí ìyá àdàbà rí báyìí kódà ìwọ obìnrin tó ní fibroid fibroid ò bá pé 5 àbí wọ obìnrin tó ti pẹ́lẹ́ ẹ̀kọ́ tó lóyún akọ̀dà lẹ́rí tètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mẹ́sẹ̀jì mi lórí 09021975321 tó bá fẹ́ ti get me orí WhatsApp láti get me.